Gbogbo orí ẹ̀rọ ayélujára ló gbóná tìtì tí ariwo ńlá sì sọ láàrin àwọn ọmọ Yorùbá lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 16 nínú oṣù karùn-ún ọdún 2025 tá a wà yìí, the 16th of May 2025, nígbà tí fọ́nrán fídíò kan tó gba gbórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn ọ̀dọ́ Fúlàní àti àwọn Haúsá tí wọ́n ti kó wọn rẹpẹtẹ wọ ìlú Èkó táwọn ọmọ Yorùbá tí wọ́n sì ń pariwo pé èèmọ̀ ló wọ̀lú yìí o, àti pé kó má lọ jẹ́ pé aburú kan ni wọ́n fẹ́ ṣe ní ìlú Èkó, àti pé kí ó gba àwọn ọmọ Yorùbá àti ó gba àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ká tètè ṣe ọ̀rọ̀ ara wọn ní ojú alákànfin ṣọ̀rí o, nítorí pé àwọn àgbà kúkú ti bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ 14 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, the 14th of May 2025, èyí tí í ṣe ọjọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, ńlá gbọ́ pé àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ 89 youth ńlá gbọ́ pé wọ́n kó wọn wọ ìlú Èkó bí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ rí wọn lágbègbè Ìbẹ̀jú Lẹ́kì níwájú iléeṣẹ́ Dano ní Ìbẹ̀jú Lẹ́kì ní ẹ̀rù ti bà wọ́n wípé níbo ni wọ́n ti kó àbítíbitì àwọn ọ̀dọ́ Fúlàní àti Haúsá wọ Èkó báyìí, pẹ̀lú bí ọ̀rọ̀ ètò ààbò Nàìjíríà bó ṣe mẹ́hẹ níṣe ní ìbẹ̀rùbojo ológbò ọkàn àwọn èèyàn táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní máa ya fídíò wọn tó ń gbé kiri orí ẹ̀rọ ayélujára pé èèmọ̀ ti wọ̀lú Èkó, àwọn Fúlàní àti Haúsá ti kó àwọn ọ̀dọ́ wọn rẹpẹtẹ wọlé tó sì ló ṣeé ṣe kó jẹ́ pé wàhálà tàbí nǹkan burúkú kan ni wọ́n wá ṣe. Nígbà tí ọ̀rọ̀ náà tó ti ń jà rìnrìn débi pé ìbẹ̀rùbojo ti mú àwọn ará ìpínlẹ̀ Èkó àtàwọn ọmọ Yorùbá pàápàá àwọn tó ń gbé lágbègbè Ìbẹ̀jú Lẹ́kì, ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n máa sọ̀rọ̀ tán sọ̀rọ̀ síta, wọ́n sọ̀rọ̀ sókè gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ àsìkò yìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, èèyàn Lagos State Police Command Public Relations Officer ọ̀gbẹ́ni Benjamin Hundeyin, nínú àtẹ̀jáde tó fi síta èyí tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ló ti jẹ́ kó di mọ̀ pé ẹ lọ fọkàn balẹ̀, ó ní kò séwu lóko, kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́, kò tún séwu lóko àfikiri àparò. Ó ní gbogbo àwọn ọ̀dọ́ tán rí wọn kì í ṣe aṣekúpani tàbí ajínigbé báńdíìtì, ó ní iṣẹ́ òòjọ́ wọn ni wọ́n á ṣe. Benjamin Hundeyin jẹ́ kó di mọ̀ pé àwọn ọ̀dọ́ 89 náà 89 youth wọ́n láti ìpínlẹ̀ Katsina náà ti wá. Ó ní iléeṣẹ́ ọkùnrin tó lówó jù Nàìjíríà ti gbogbo ilẹ̀ adúláwọ̀ Alhaji Aliko Dangote òun ló lọ kó wọn wá láti wá ṣiṣẹ́ ní iléeṣẹ́ Dangote. Ó ní eléyìí kì í ṣe pé oníṣẹ́ ibi ni wọ́n o, kódà ó láwọn ọlọ́pàá ti lọ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ó ní gbogbo wọn náà ní káàdì ìdánimọ̀ àti nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè yìí, National Identification Number NIN, tó sì ní kò séwu lóko káwọn èèyàn fọkàn balẹ̀ nítorí pé káńpẹ́ làwọn wà, àwọn ò lè jẹ́ kí wàhálà kan ṣẹlẹ̀ ní ìlú Èkó.